Ayinde. What happened to you? Kí ló ṣe? Inhaler ida. Ayinde, kò sí inhaler no bag. Ayinde. Sọ fún mi, kí ni reason tó fi mú inhaler lọ sí school? Mi ò ti fẹ́ tán. Mi ò dẹ̀ fẹ́ kó tán. Tí wọn náà dẹ̀ mọ condition tí dáàdi wà wá. Yeah, good morning, class. Good morning. Ẹ má bínú pẹ̀lú mo débi iṣẹ́ nísìnyí àdìsáde ni kí n má wọlé. Àtìgbà tó ti kúrò níbi iṣẹ́ yẹn ti ní lọ síwájú. Ṣé lórí burúkú tó ń bá ẹ káàkiri yẹn yí lọ síbì mí? Bàbá mi, lóòótọ́ ni wípé ojú ni ìmọ́lẹ̀ ara. Ọlọ́run tó la ojú Bátílómì afọ́jú lọ́jọ́sí, ó ṣì wà síbẹ̀. Ọlájídé kọ́ lélẹ́yìn ni. Kí ló ṣẹlẹ̀ síṣẹ́ ẹ̀ ní company? Kí lorúkọ boyfriend tiẹ̀? Ọláwálé. Ó súnmọ́ra wọn náà, Ọlájídé Ọláwálé. Pé Ọlájídé oúnjẹ ó lọ lẹ́nu, òun bẹ nílé ìyá mi. Bí nǹkan kan bá ṣe òun, Ọlájídé ní ẹ̀bùsọ̀. Tọ́ọ̀ bá dìde ní tó wà wọn bá tiẹ̀ jẹ́ mọ́lẹ̀. Ta ló ní máìnà? Àrò bíyá kámẹ́rà wà lára ẹ̀. Wọ́n fẹ́ sẹ́ẹ̀tì olúwa ẹ̀ ọ́ọ̀bù. Ọlọ́màjà àrí kò ṣe dáadáa. Olúwa ẹ̀ ó lọ yóò wádé yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣe rẹ́kọ́ọ̀dù. Ọlọ́run mọ́mọ́ jẹ́ ìṣúnkún lórí ọmọ. Ó jẹ́ ìṣúnkún lórí èrò kankan nù mí. Tá bá fi máa rọ́jọ́ méjì mẹ́ta nísìnyí, ó máa jiná. Má dẹ̀ bẹ̀rẹ̀ ibi iṣẹ́ padà. Eléyìí ò máa ń ṣe kékeré, eléyìí pọ̀. Kí ló ṣe ẹ́? Mi mọ bí mo ṣe sọ káàdì yẹn nù. In fact, ọjọ́ tẹ fún mi gan-an ni mo misplace yẹn. Ìyẹn bá wà lọ́nà.